Apata Uyes Entertainment TV, your #1 birthday arena. Olúwa ló ní ìhùmáyọ̀ òkú ọdún aya Adébáyọ̀ òkú àṣeyẹ. Ó yá àpáta pààrọ̀ ewì túndé ẹ jájọ máa kó lóríire ọmọ rẹ tó níwà tó níláárí. Olúwa ní máyọ̀ tó níláárí tó ní tẹríba ó níwà tútù bí àdàbà ó nà délé ò dúró déédéé. Ó rẹwà lóbìnrin ó ní tẹríba ó kọjá àwítúnwí olóríire alálùbáríkà ọmọ ni ẹ̀fọn alààyè nílé bàbá tó bí ọlọ́mọ kí n tó máa relé bàbá tó bí ọlọ́mọ. Ọ̀rẹ́ mi MC Blessing fẹ́ kí ọ pẹ̀lẹ́ pé òkú ọdún ọjọ́ bí tòní. Blessing ọmọ bàbá lérú súnmọ́ mi síbi kó jájọ kó lóríire ọmọ. Àpáta ewì o ṣeun mo dúpẹ́ gidi gan ni. Ebi torí Olúwa ló ní kí n máa yọ̀ tí sọjọ́ ìbí lónìí. Olúwa ló ní kí n máa yọ̀, Olúwa làwa ń fọpẹ́ fún nítorí olóríire ọmọ. Aya Olúwa ṣe wọn kú oríire ọjọ́ ìbí tòní tọ́bọ̀ láyé. Nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ rẹ̀ wá ń dàgbà. Àwa bá ọ dúpẹ́ lọ́wọ́ àjàlá mọ́rímọ́rí òde ọ̀run tó mọ ríire fún ọ. Abọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ gidi tó tún jẹ́ ó ṣeé ṣe. Òṣòkè òní tan náà sẹ́tì ọ̀ òní rámáyé mọ́ sàmí ẹ̀. Èdùmàrè òní jẹ́ ọfọdún èyí ṣàṣemọ́. Òní mọ sàárè ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìwọ àtolólùfẹ́ rẹ̀ kẹjọ pẹ́ fúnra yín kẹrin kése. Tútú kankan òní tú yín káyàyà kankan òní yà yín. Ọ̀dádámọ́dàrú olójú fọ́pọ̀mọ́yọ̀ wọn òní fọ́lé yín ká. Kẹjọ pẹ́ fúnra yín kẹrin kése. Àpáta ewì ìwọ́dàrí wá kókè àwọn bàbá tó bí gan. MC Blessing àwo mi ò ṣeun mo dúpẹ́. Ó yá Olúwa ní kí n máa yọ̀ ó yá járe lé bàbá tó bí ọlọ́mọ ńlẹ̀ ó ọmọ ẹ̀fọn alààyè ẹ̀fọn ìpẹ̀lẹ́ ọmọ olókè òkè kó má láyé tìlé ogun èdúlé àwọn ẹ̀fọn kú mòye lọ́mọdé lágbàlúlé lóko ibi abíní náà ṣe ìmọ̀ọ́mọ̀ gbàgbé òlé ẹ̀fọn alààyè ọlọ́run làbáyà ẹ̀fọn ìpẹ̀lẹ́ ọmọ olókè èdúlé àwọn ẹ̀fọn kú mòye ọba láyé lu ẹ̀fọn ìwàràfà mẹ́fà kété ìdí ẹ̀fọn mú gbọ̀ngbọ̀n àkàndá òlú olódùmarè afẹ́fẹ́ ibẹ̀ ìtùnilára omi ibẹ̀ àmúfọkànbalẹ̀ ní òǹkè járùn ó jìnà sẹ́lẹ̀fọ̀n ẹ̀fọn pẹ̀lú ọmọ olókè èdúlé àwọn ẹ̀fọn kú mòye uyọ̀ lẹ̀fọn jẹ́ láwùjọ èrò ìdáhùn mà ní ààyè ọbalú èjìgàn ẹ̀mọ ùsàjà ùkàgbè ùsòkan ìdí ẹ̀fọn mú gbọ̀ngbọ̀n ẹ̀fọn pẹ̀lú ọmọ olókè èdúlé àwọn ẹ̀fọn kú mòye Èdùmàrè jọ̀wọ́ bá wa dàlú ẹ̀fọn alààyè sí o àmì àṣẹ Olúwa ní máyọ̀ òkú ọdún òkú yèdún àṣèyí tàmọ́dún àṣàmọ́dún tẹ̀mí. Àríyáyá ń ti yá àríyáyọ̀ ní ti yọ̀ iná ní sàyà náà ayọ̀mọ̀ fọ̀yàyà fáyọ̀ fọ̀yàyà ṣe tiẹ̀ ní lágbára Ọlọ́run ọba. Àwọ̀ títò tó bá mú wáyé ní mú padà lọ sọ́run ọmọ aráyé ò ní pa ọ́ láwọ̀dà. Gbogbo ara lásẹ̀ fi ń jomi lágbára Ọlọ́run ojú òní tì ọ́ láṣẹ lẹ́dùnmọ́re ọba mi àyùnlọ àyùnbọ̀ lọ́wọ́ ń yẹnu bó bá ti ń lọ rè ló mọ̀ bọ̀ rè. Happy birthday to you na and I wish you long life and prosperity. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.